tó bá ní ká rí òun là ń rí. Mọ̀jàlá láti dé, ó ti wá ṣòfófó. Torí tí Ọlọ́run bá fẹ́ farapamọ́ jẹ ọkùnrin níyà, á jẹ́ kó ṣe. Ṣebí wọ́n rántí wípé a ṣèlérí fúnra wa wípé a ò ní fira wa sílẹ̀. Ẹ̀wọ̀n ajẹ́ níyàwó yìí. Mami, kí ló ṣẹlẹ̀? Bí pẹ́pẹ́yẹ bá tẹ̀lé, á parẹ́. Bó ṣùmàrè bá yọ lókè, á parẹ́. Ewu rèé, ewu ń bẹ lóko lóńgẹ́ o, lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Mami, Ọmọ mi, kí ni ìtumọ̀ gbogbo eléyìí? ìtumọ̀ ẹ̀ pọ̀. Kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ àkìtì, kò dẹ̀ sẹ́ni tó lè bá alùkérésì dúlẹ̀ bàbá rẹ̀. Ohun tẹ́mi rí ni mo ṣáà sọ yẹn. Dídùn ló dùn tá fi ń gbọ́ rẹ̀ jẹ́ fọ́. Sílé oge tó ge jẹ. Jáwèrè kéké ní wọ́n ti fa làǹgbà fòfò pọ̀rọ̀ ifá alákọ̀ níṣẹ́ làǹgbà fòfò pọ̀rọ̀. Èmi ṣe tán tí wọ́n lọ wọ́n sì bọ̀. Bẹ́ẹ̀ ni. Ìlú ẹ̀wọ̀n àmàgbọ́ kẹ́ni kankan lọ bẹ̀ kó bọ̀ láàyè. Sórí gbogbo ọ̀rọ̀ ló wọ bí o ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo àbájáde ó nìyẹn. Ẹni tí ó bá wọnú gbòòrò yóò jẹ́ alágbára. Àwọn abẹ́ afọ́jú ni o. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run fún ẹ ṣe kò tún wá ṣe kó fún ẹ ṣe nìkan ó bá ẹ ṣe ni ọ̀rẹ́ bọ́lẹ̀ ń bẹ̀. Stop it. Ọlọ́run ò bẹ́ mi iṣẹ́ ní tinú. Èmi fúnra mi ni mo ṣe iṣẹ́ ẹ̀. Orí ń bá wọn jà ó ń pò òṣàlẹ́jọ́ òòṣà wo ní tó ń tini lẹ́yìn bí òṣòrí ẹni. Yẹ kó wà láàrin èèyàn, yẹ kó wà láàrin ìlú. Ẹlẹ́tù tá a rán lọ sí inú igbó ṣẹ̀kẹ̀tẹ̀pẹ́ kó lọ rèé bá wa já ewé awúgbàǹgbà. Ó gba òrùka kan lọ́wọ́ èṣù. Kí wá ní kádàrá ní í ṣe pẹ̀lú àsìkò? Èwo wá ní tù sùúrù láàrin àwọn méjèèjì? Kí ni sùúrù wà láàrin wọn fún? Iṣẹ́ wo gangan ni sùúrù ń ṣe pẹ̀lú kádàrá àtàsìkò? Èwo wá ní pàṣẹ òbí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ̀ yìí? Pàápàá jùlọ òbí ìyá láàrin ọmọ. Kí ni a bá ṣe pẹ̀lú kádàrá àtàsìkò àti sùúrù? Ǹjẹ́ kádàrá lè wá sí ìmúṣẹ láì tí ì tásìkò? Bẹ́ẹ̀ wá ní sùúrù ńkọ́? Èmi ní í ṣe láàrin kádàrá àtàsìkò. Ipa wo gangan làwọn òbí ìyá àti bàbá ń kó láàrin nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ̀ yìí? Pàápàá jùlọ ìyá ẹni. Ẹ máa bá mi ká lọ, ẹ bá mi rìnrìn àjò kẹ́ ẹ wo nǹkan tí mò ń wò. Ìbò lolórí ti yọrí. Níbo lọ́lọ́lá ti yàn tiwọn. Ẹ jọ̀wọ́ ẹ júwe, torí mo fẹ́ débẹ̀ lọ́yàn tèmi o. Ẹ̀yin tẹ̀sán para bẹ̀ láyé. Ẹ jọ̀wọ́ ẹ júwe, ọjà tí a ti ara yẹ.
ẹ̀yin tẹ̀sán máa bẹ̀gbẹ̀ láyé náà. Owólabí Bándélé kì í san fèsàn kì í wọ̀ fọwọ́ tó bá ń san fún igba ènìyàn kò ní san fún ọ tó bá ń wọ̀ fún igba ènìyàn kò ní wọ̀ fún ọ gbogbo àwọn tí ó ṣe é lànà pátá tí wọ́n bá ti rí ẹ kó máa dòjì kó má ṣe é lànà ògbó tó bá tún kù tó fẹ́ lò ó wọ kòtò àwọn abẹ́yẹfò nítorí pé kí ni kì í san fèsàn kì í wọ̀ fọwọ́ gbogbo ìtì mi rí yìí ló yọ ilé àṣẹ yìí tó àbálá ìṣù. Oni nípa iná rẹ̀ wípé àwọn dáadáa iná rẹ̀ Jésù Kristi kò bá fi mú owó lẹ́nu olúwa tó bá fi mú dáadáa lórúkọ Jésù wà mọ́ dáadáa wọ́n ti Ọlọ́run nígbà náà àwọn aláìsàn gbogbo sí. This is a terrible dream. I'm telling you. Àlá burúkú ni àlá tó wà very sensitive. Nínú ìgbọ́dọ̀ kó dànù ní àlá tó sọ wípé ó wà. Àpò adúlọ́gbọ̀n ló jọ gàté kò jọ gàté. Pípẹ́ fèsì méjèèjì tí ó bá kan. Tí wọ́n bá ti rí àwọn àpẹẹrẹ báyìí. Àdúrà ni kí wọ́n máa gbà. Nǹkan burúkú gbà ni. Mo kúkú ń gbà, mo ń gbà. Òun jẹ́ kó sọ ẹni. Nítorí wá dé pé wọ́n ti ń rí iye èèyàn o. Tí ó gba àwọn nǹkan burúkú bẹ̀yẹn ti ń hàpùn ó jọ gàté kò jọ gàté. Bí wọ́n máa fẹsẹ̀ méjèèjì tí ó bá kan. Wọ́n ṣàti ìṣàánú ọlọ́wọ́ àwọn ìyá wa yìí. Òun jẹ́ sọ ẹni tí wọ́n ní máa mú bó ṣe máa fi brain máa operate pẹ̀lú wọn sí. Wọ́n gbà wá nínú owó àwọn ìyá yẹn. Wọ́n ti rò jẹ́ nǹkan tí mò ń rò ní but ó bá dáṣà. Kò fẹ́ yé mi mọ́. Kọ́lọ́run bá wa lọ́wọ́ àwọn ìyá yẹn. Kó má lọ jẹ́ nǹkan tó ń rò. Wọ́n jẹ́ pé ìgbọ́dọ̀ sì máa ṣàánú èèyàn ni. Kí ni nǹkan tó ń rò? Àbí nǹkan tó ń rò ni pé àjẹníyà mi. Owó! Tó bá jẹ́ nǹkan tó ń rò lọ́kọ̀ fún bẹ́ẹ̀ o. Owó nǹkan tí ìbá sọ máa sọ pé mo sọ o. Kọ́kọ́ ló mọ̀ yẹ kíyàn rógun tó fi máa wá sọ̀rọ̀ nílé ẹ̀ síta. Máa gbà mí. Wọ́n ti máa pè mọ́. Èmi sọ́pà ìwọ gbọ́ ní ẹni tèmi pé èmi sọ́pà jẹ́ ní ìyá tiẹ̀. Mo jẹ́ rògbò tí mi ò túmọ̀ nǹkan tó. Ó ṣe wo bọ̀bọ̀ pàyẹ́. Ẹ máa gbà mí. Ó fẹ́ kó bọ́ mi ní ọwọ́. Òbí tó bá fẹ́ kí mi àti ẹ̀ ká sì jẹ́ ọ̀rọ̀ rẹ̀ máa ń fà wílé kó tó. Ẹ máa gbà mí. Owó kí ni kan tó. Ok, máa wọ̀ rẹ̀. Kó o tó kó bá mi. Èmi ò ní fàyè gbà.
kó o tó kó tiẹ̀ bọ̀bọ̀ gbà nǹkan tó bá wà rè. Aṣọ tó wá yá fún interview tó ní first thing tomorrow morning ni. Dìde. Owó dìde náà o. Ṣé bá aṣọ tó wá gbà fún interview nìyẹn? Márùn-ún aṣọ mi bẹ́ẹ̀ yẹn. Márùn-ún kí tó ń aṣọ bẹ́ẹ̀ yẹn. Torí pé pé màmá mi láì jẹ mo kọ fún ẹ òun ló ṣe ń kọra mọ́. Mi ṣe. Òkè máa rí ìfà ṣe. Ó rà bí wà má. Mi rà ní mi ìfà ṣe mọ́. Wà bí. Màá bẹ ṣe àwọn mi ìfà ṣe mọ́ máa rí. Kò sáré tó wà mi ìfà ṣe mọ́ ní ìtàbí má bínú sí ẹ. Ìyẹ́ ìyá jẹ má bínú. Ṣé o strip of tongue ni? Wà á ta ni náà bí mi dá. Ìyẹ́ tó pa abiyamọ ni. Abiyamọ ni mo ń sì. Ó ń tọ́jú ẹ gidi gan tó bá ń pè é báyìí ìgbà mi ti máa dọ̀dọ̀ tó bá ń pè é no. Àwọn àti àwọn ará rìdíìmù wọn jọ ń fi jẹ gbága ni. Wọ́n àrùn bẹ́ẹ̀ yín ẹ̀ bá mi kí mọ́ sí ni wọ́n kọ́ àdúró tí ẹ̀ wọ́n kú tọ́jú ẹ̀ kí wọ́n dáadáa o. Ìgbà míì ìyá ẹ̀ ti dé pátápátá wọ́n ti dé pa wọ́n ti dé wọ́n bí kan tó yẹ pé ọ̀pọ̀ ló ṣiṣẹ́ mọ́. Ẹ̀yìn máa jí òun pè é ní kíní ó ti fẹ́ máa ké at what age? Pápẹ́yà mi ẹ̀jẹ̀ pápẹ́yà mi ẹ̀jẹ̀ pápẹ́yà mi. Ní ọmọ ẹ̀kọ́ lu ẹ̀ṣọ́ rọ̀ sọ. Ìbò lórí ti yanrí. Ẹjọ́ help me ẹjọ́ mo ti wáṣẹ́ ìgbọ̀n ẹjọ́ help me máa ẹjọ́. Thank you. Let's see what you have. Wow. I must say your CV is very, very good. Oh, thank you, madam. Thank you. Bó ṣe ní láàánú. Kọ́ ló máa wá ṣàánú wa. Àbíjọ, ẹni tí ò ṣiṣẹ́ kan rí tẹ́lẹ̀, báwo ló ṣe possible kẹ́ni yẹn ní years of experience? Wọn ò ní sympathy kankan fún wa rárá. Tẹ́ bá mú bí o ṣe fi ọkàn síṣẹ́ ètò ká lọ fún mi orí ńlá lọ ṣe mí tọ̀ mọ́. Ọlọ́run. God will not forsake you. Amen. Mo mọ̀ pé láìpẹ́ náà jù. Ọlọ́run máa bá mi pèsè iṣẹ́ alálùbáríkà. Àmín Jésù. Àbí irú ìlú wo la wà yìí gangan? Torí kò yé mi. Ìlú yìí tó bá ti ní connection, o ò lè ríṣẹ́. Even tó bá ní masters, tó ka gbogbo ìwé ilé ayé yìí, tó bá ní connection, o ò lè rí nǹkan kan. Ẹni tó bá tún ríṣẹ́ náà, wọ́n máa béèrè working experience lọ́wọ́ ẹ̀. Ẹni tó bá tún wá fún níṣẹ́ pé wọ́n fẹ́ fún níṣẹ́ o, tó ti ríṣẹ́ o, wọ́n á tún máa béèrè cut lọ́wọ́ ẹ̀ pé ṣó máa fún wa lówó. Àbírú wàhálà wo lélẹ̀? Kí ni gbogbo ilé gangan kò yé mi? Kí mẹ̀kúnnù wa máa sọ́fà tó tó yìí nítorí iṣẹ́? Èmi ò fẹ́ kẹ́ ronú o. Àmọ́ mo mọ̀ ní orúkọ Jésù, ní orúkọ jẹ́ Jésù bàbá mi, Ọlọ́run ẹ̀mí mímọ́ kábíyèsí rẹ. Ọlọ́run mo fa bọ̀dá mi owó labí mo fà wọ́n lé ẹ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run jẹ́ kí ẹ̀gbọ́n mi jẹ́ kó ríṣẹ́. Ọlọ́run jẹ́ kí ẹ̀gbọ́n mi jẹ́ kó ríṣẹ́. Ọlọ́run jẹ́ kí ẹ̀gbọ́n mi jẹ́ kó ríṣẹ́. Lẹ́yìn eléyìí iṣẹ́ mi tó bá máa lọ iṣẹ́ olóríire, iṣẹ́ alálùbáríkà ni kò jẹ́ kó jẹ́ Ọlọ́run. Lẹ́yìn eléyìí mo mọ̀ pé ìwọ Ọlọ́run ọba tògo ní tiẹ̀, ìyìn ní tiẹ̀. Ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ fọkàn. Èmi mọ̀ pé Ọlọ́run ti ṣe. Kí ló ṣe? Kí ló ṣe? Inú mi yọ mi jẹ. Kí ló ṣe náà? Inú mi. Ẹ lọ fún mi sí ilé wa yà pẹ̀lẹ́. Kí ló ṣe? Nọ́ọ̀sì ti gbé fún ọ. Inú mi. Ẹ láti nọ́ọ̀sì. Omi àti iyọ̀ lọ́dọ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ó sáà ní àwọn àbúrò mi. Ẹ máa bọ̀. Pẹ̀lẹ́ kí ló. Mọ́mì, abẹ́rẹ́ tí mo fún wọlé ó máa jẹ́ kí àwọn pains yẹn kó reduce ṣe gbọ́ ma torí ulcer tó ní ó ti wà chronic. Àwọn nǹkan tí mo ní kó má máa jẹ mọ́ òun ló ń jẹ. Ẹ gbà má. Àwọn oògùn tẹ́ máa ra fún mi.
Mọ́mì, ẹjọ́ máa ẹ make sure pé tètè bá mi rà á ní ra burú mà o. Èló ló kù? Ọ̀dà mi ló kọ síbẹ̀. Èló ni? 57,000. Ọ̀dẹ́dàna. Olúmọ àti ẹbí ìbáyọ̀ lọ́wọ́. 57. Àǹtí nọ́ọ̀sì. Èwo ló ṣe pàtàkì ní bóyá ẹyọkan tó bá ṣe pàtàkì nínú ẹ̀ ká yọ díẹ̀ síra wọn. Mọ́mì, ó ṣe pàtàkì ẹjọ́ torí Ọlọ́run. Ẹ bá mi ra fún un. Ó ṣe pàtàkì o. Owó lẹ́mìí, má faralẹ̀ ọkọ mi. Ọlọ́run á dúró tì. Ọ̀dà bọ̀, ó ṣe ọkọ máa tún wá ọkọ mi. Ó ṣe. Àti ìrúdá mi jẹun 57,000 fún mọ́ 60. Ó serious o. Tó tó yẹn. Mo ti sá gbogbo eré tí mo lè sá. 20k ni mo rí gádà. Okay. Èló wà ní gbogbo owó gangan? 57,000 naira. 57,000 naira. And ìwọ ní 20,000 naira lọ́wọ́. Owó lẹ́mí la máa ń sọ yìí. You know what? Jẹ́ kí n ṣe transfer 40,000. For instance, I don't have much job. Buy me manage 40,000 naira. You know? Thank you. No, 40k is much. Oshigan. See usual accounting. Yes. Thank you, babe. Say. Oh, thank you. Baby, stop. It's fine. Anything for you. Sure. Yeah, baby. Okay. Don't stress her. She will be fine. All right, love. Bye. Jọ fún lára dá o. Ta ni? What's that for? Kí ni bọ̀bọ́ yìí ṣe fún ìgọ̀gọ̀gọ̀? Àbúrò ẹ̀ là ń sọ yìí parí ọjà. And you put her in that state. What is your problem? That's why you need to foot the bills because me understand. Why you being hard? You're so difficult. Kí ni problem ẹ no? Because that guy is useless and he's extorting you. He is not. Why did I complain to you? You don't have to complain. I can see what you cannot see. Mo rí nǹkan tí o rí. And things should not continue like this. See her. People want to see her. I can see what you can. Excuse me. It is my money. It is none of your business. Má yẹ kó bother. Owó ẹni. Nítorí ẹ ló ṣe sọ̀rọ̀ ẹ di tipa alárùdálẹ̀. Don't understand. Ọ̀rọ̀ nípa life and death lele. Ṣé kí n feel like nǹkan tí ò dá ṣe ni? Really? Mo gonna ṣe nǹkan tí mo ṣe náà. God forbid. Don't even say that to me again. Heaven forbid it. Èmi ọmọ burú ọkàn làbí. Màá kó hard earned money mi. Owó tí mo làágùn tí mo ṣe wàhálà kí tó kó jọ. Kódà kó jẹ́ olóṣó ni mo ṣe. Ibi báyìí ó máa need care àti attention. Màá wá kó owó yẹn, màá wá kó fún ọkùnrin. As per root abọ́kọ̀ kú àbí kíni? I don't get it. You don't get what? This is my money. It is their money. Mo lè blame ẹ o mo kankan nípa love. Agreed, baby girl. The only feelings. Love language me is money. I'm marrying for money. Excuse me, Joe. Kò jẹ́ kí n gbọ́ràn. I did not say I will not excuse you, but my dearest. Yes, baby. Fan nínú yàrá yẹn ò ṣiṣẹ́. 10,000 naira ní electrician fẹ́ gba ìwọ́de ló máa san. We are not going to split bills because tí o bá ní more than enough. O ní kó 40,000 fún ọkùnrin. Such a useless. Excuse me, don't call him names. Mi ò fi boyfriend mi ṣeré pẹ̀lú anybody. Torí Ọlọ́run. And you know what? 5 naira buy. Mi ò ní tí mo fẹ́ fún. My dearest, you're joking. Okay, if you can give this, if you can because of this, drop 40,000, dearest. O ma tún fan yẹn. If no room akpa wa. Okay. You're whining yourself. Don't come close. Come cross ẹsẹ̀ jàre. Don't come close. Imagine 40,000. 40,000. Ìbò lórí ti yọrí. Kí ló dé? Ó yẹ kí owó dùn ní gan ti dé látẹ̀kàn. Mo dẹ̀ ti pé ó lóun ti fẹ́ délé ló sọ fún mi. Rọra má rọ̀.
Wá jẹ oúnjẹ yìí kí ló sọ yìí? Ó ti dé. Jẹ. Kí ló dé? Mo dẹ̀ pé ó sọ fún mi pé ó ti fẹ́ délé ló sọ ó dẹ̀ wá lọ. Ìṣèpọ̀ náà ni mo wá lọ pé kí n ti àwọn nǹkan tábìlì mi lè jẹ tó máa fi lò kù ìjọba bẹ́ẹ̀ àti pọ́tà. Àmọ́ Salamat, ṣé ìwọ ló fún wọn lówó tó fi ra noodles? Mo ti mú bá tó ń jẹ náà ni mo wọlé. Mo lẹ ti wá rò. Mo kàn rò lọ sọ́tún rò sósì ni mo bá gba ọ̀dọ̀ Àjọkẹ́ lọ. Òun ló fún mi lówó nígbà tí mo explain situation fún Ọlọ́dẹ bá mi ṣe lówó lọ́wọ́. So ó fún mi ní 40k, èmi náà ti raise 20k kó tó di pé mo dé ọ̀dọ̀ ẹ̀. So mo kàn sáré lọ ra oògùn yẹn ni mo fi ń bọ̀ ọ́dẹ kó jẹun ẹ̀. Òun ló tún dógún báyà tó fún ìjọba. Kí ló tó jẹun náà? Oya, try láti jẹun kó lè lò fún ẹ. Tún jẹ jọ. Salamat, jẹ́ sáré wo ibẹ̀ ló gbé wáyé. Ní láti jẹ́ kó lè lò fún ẹ. Oṣù ọ̀pọ̀ máa jẹ́ ẹ wo ọkọ̀ owó tàbí ẹ jẹ́ kó jẹ́ oúnjẹ ìtàn o. Kó jóúnjẹ o tó bá fẹ́ kí n gba ìjà. Alright, máa rí ẹ nísà. Ó dàrọ̀. Mo appreciate o ṣe. Ó yá jẹun náà. Àwọn nìkan ló lè wí. Sísítà mi, mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Ẹ jọ̀ọ́, ṣàṣẹ Ọlọ́run ni. Bíi ti báwo? Sísítà mi, ṣẹ́yìn orí bílé ayé wa ṣe lè kókó ni. Tá a bá ṣe Ọlọ́run, kò yẹ káyé wa nira báyìí. Owó lẹ́mi, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí. Àṣẹ Ọlọ́run, gbogbo ẹ̀kọ́ rí báyìí ni ó sì máa dà. Ṣó ti gbọ́? Jẹ́ kí n bẹ́ẹ̀ máa ṣe rìn. Àṣẹ Ọlọ́run. Tá a bá wa ṣe Ọlọ́run ewu bọ̀dá mi. Àwọn ṣàkàwé, wọ́n ka gbogbo ìwé tó yẹ kó kà, ṣùgbọ́n àti ríṣẹ́ ó dogun. Ká má wàá sọ àwa tá a parí secondary school lásán. Báwo làwọn agbọ́n ṣe fẹ́ ríṣẹ́ bá ṣe ń bá lọ yìí? Owó lẹ́mi, mo ti sọ fún ẹ pé àṣẹ Ọlọ́run. Ṣó ti gbọ́? Àṣẹ Ọlọ́run. Má kí lè parí. Kí ló bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́? Mo bèrè lọ́wọ́ bóyá àṣẹ Ọlọ́run. Kí wàá lè fi dẹ̀ ọ́? Mo sọ pé àṣẹ Ọlọ́run. Bí ti báwo? Ṣé bí màmí àti dàdí ṣe kọ́ ẹ ni? Wọ́n ní kó máa parọ́. Àṣẹ Ọlọ́run òun ní láì fún wa rí báyìí. Instead tó yẹ ká máa bèrè wípé irú ẹ̀ṣẹ̀ wo gangan láṣẹ Ọlọ́run tí láì fún wa fi rí báyìí. Ó wá sọ pé àṣẹ Ọlọ́run, àwa wo láṣẹ Ọlọ́run? Àṣẹ Ọlọ́run ni tààrọ̀ ò bá tọ̀sán, títọ̀sán ò bá talẹ́, ó dẹ̀ sọ pé àṣẹ Ọlọ́run. Kí ló tó ń parọ́? Má fi rọ́kọ. Ìdílé onígbàgbọ́ láti wá, kí wọ́n lè tó ń parọ́? Àṣẹ Ọlọ́run tó bá mọ̀, àṣẹ Ọlọ́run. Ọlọ́run wo láṣẹ? Ọlọ́run wo láṣẹ? Ṣé bí láì fàwọn tó kù sí ìlú? Owó lẹ́nu. Mami, mo sọ pé kẹ́ má máa pè mí lówó lábí mọ́. Owó náà dà. Bámidélé ni kẹ́ máa pè mí mami. Ó dáa bá dé. Má. Sórí ẹ̀yin tó fi ń sọ̀rọ̀ yìí, èmi Sàtánì. Bẹ́ẹ̀ ni, tá a bá tiẹ̀ wá ṣe Ọlọ́run, aláforíjì ni. Kí ló ti wá foríjì wá? Ó ń foríjì wá. Báwo lè ṣe lè kó foríjì? Àmọ́ ni. Tó bá foríjì wá ni máa gbèrò láìfù yìí. Má sọ bẹ́ẹ̀ mọ́. Sórí àwọn àpọ́sù, àwọn ọmọlẹ́yìn Jésù láyé ìgbà yẹn, wọ́n jìyà bí ti wá lọ. Èyí tí wọ́n dé nínú agbádá, ó wà ńbẹ̀. Èyí tí wọ́n sọ lóko pa, ó wà ńbẹ̀. Èyí tí wọ́n pa tó dorí ẹ̀ kodò, ó wà ńbẹ̀. Síbẹ̀síbẹ̀ wọn ọ̀sẹ̀ lọ́hùn má jẹ́ àṣẹ lọ́hùn. Mami, ní generation yìí, tó bá experience nǹkan táwa yìí experience ní generation yìí, à ń kú sí o. À ń kú sí o. Àti wípé mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín mami. Orúkọ táwa mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́, ṣẹ́yìn lè suggest ẹ̀ ní àbí dáàdì? Because ẹ pé
pé èmi ní owó lábí èmi ò rówó kankan tẹ́ ẹ bí látìgbà tẹ́ ẹ ti bí mi o inú ìyà ni mo gbọ́njú mọ́ ẹ̀pọ̀ ń lówó dùn ní yet owó difficulty fún wa láti ní ẹ tún wá pòun lówó lẹ́mí màmí ó máa ń fẹ́ ní kú fọ̀lájì máa ní a máa rówó rí solution sí pírọ́blẹ́mù tó ní sí ẹ̀ tiẹ̀ màmí irú ayé wo gbọ̀ngàn la wá ẹ wá sọ bá aṣọ lọ́n. Bíbélì ní tí ẹkún bá gbẹdàlẹ ayọ̀ ń bọ̀ lóhùn a máa borí ilé a gbọ́dọ̀ borí ogun a máa borí ogun ní àìnígbàgbọ́ ló fi jẹ́ kó máa sọ pé eléyìí àwọn kan máa tún burú ju tiwa lọ bí mo ṣe sọ fún ẹ àwọn kan burú ju tiwa lọ a máa borí ẹ ayọ̀ ń bọ̀ a máa borí ẹ ìgbìyànjú wa ní òtí ètò ká túbọ̀ gbàdúrà sí i orí ẹ̀ máa ní dáàdi wá kúlé. Kádàrá olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni sórí àwọn tá àti ìkú a ní ẹnu wa láti fi lè sọ̀rọ̀ pọ̀ lọ́hùn má jẹ́ kí kádàrá mi jẹ́ kádàrá fíafíà ṣàánú mi má jẹ́ kú ní òṣì ẹnu la fi gbà wọn má dé gbọ́ báwọn ti ṣáájú ṣe gbàdúrà àwọn gbàdúrà wọn àwọn náà gbá ti wà bóyá ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kò ì tó ní. àwa ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ màlẹ́ ní solution sí i instead tó yẹ kí gbogbo wa béèrè lọ́wọ́ lọ́wọ́ pé kí lè ṣe wá ká lè tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ká lè kú nínú wàhálà inú ìṣẹ́ tá a wà yìí máa ní ẹni tó bá wáyé tí ò bá lówó lọ wáyé asán máa ní kádàrá jagajaga máa dúró kádàrá yẹn máa ní. ó dáa kí ló fẹ́ kí mi ṣe kí lè fẹ́ kí mi ṣe. mami àdúrà náà àgbà ẹ̀jẹ̀ gbàdúrà ẹ̀jẹ̀ gbàdúrà. Mọ́mí ní kíkà gbàdúrà gbogbo ẹ̀ máa dá ní ẹjẹ́ kan fún nìkan gbàdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Kódà mi ó yá ẹjẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Yí ìgbà yí padà. Yí padà. Alágbára báwa yí padà. Ó ti ń jẹ náà. Ìgbà ló ṣẹlẹ̀. Last week náà ni. Bámidélé, kí n má fọ̀rọ̀ lẹ́sùn rẹ̀. Ṣé o mọ̀ wípé lẹ́sìn tó ń ká àwọn ọmọ ẹ̀ ó lè dówó fún ẹ? Like, tó bá sọ fún àwọn parents wọn pé kán fún wọn ní 5,000 naira per person pé kán máa san fún ẹ. Ṣùgbọ́n èyí tó máa fẹ́ jẹ́ ẹnìmọ́. Lákòókò jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ àná lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ gan-an. Thanks for being there for me always. Anytime, my love. Ṣé wàá rí lórí tàwọn ọmọ yìí? Nǹkan tí mò ń ṣe fún wọn kò ń ṣe torí owó ni mo ṣe ń ṣe. Bí ìgbà tá a bá sọ wípé mo fi ń ṣe exercise or mo fi ń keep ara mi busy, òun ni mo ṣe ń ṣe fún wọn. And wọ́n dẹ̀ mọ̀, wọ́n mọ̀ lóore. Babe. Ọ̀rọ̀ owó tá à ń sọ ò ìbéèrè lọ́wọ́ àwọn parents wọn àbọ̀rò bí àwọn ò ní lè san tó bá béèrè wàá realize pọ́n lè san ìwọ ló mọ nǹkan tó ń ṣe fún wọn àwọn òbí wọn mọ nǹkan tó ń ṣe fún wọn náà. Listen, kò ń ṣe pé mi náà ò tí ì ro nǹkan tó ń sọ yìí mo ti rò rí but mo ti rí nírìí wípé bí ìgbà tí mo kàn fẹ́ lé wọn lọ ni tí mo bá gbèrú nǹkan yẹn wá wọ́n dẹ̀ really benefit from the lesson èyí tó ti torí lesson yìí tó ti pass wá ẹ̀kẹ́ wà nínú wọn. I know, Bamidele, money must be made. Of course. That time will come. Okay? Gbogbo nǹkan lè ayé time ni. So, kí ló máa jẹ? I'm fine. What more so we can offer you? No, you need to take something. Pacifier. Pacifier. Ṣé o mọ̀ pé mo pè ẹ́ ni? Rice. Lọ bá ìyáálé kan kó gba Fanta kan wá bẹ̀. What is Fanta? My bad. Pẹ̀lẹ́, Ọlọ́run á ṣẹ́gun fún ẹ. Yá, sáré lọ. Kó fi hàn wọ́n. I'm a student.
ṣùgbọ́n àwọn ọmọ yẹn gbà mí ọ̀rọ̀ wọn ti sún yàn. ògbó tó bá tún kù lórí fẹ́ lò ó wọ kòtò àwọn abẹ́yẹfò nítorí pé kí kì í san fẹ́sàn kì í wọ̀ fọwọ́ gbogbo ìtì mi rí yìí ló yọlé àṣẹ yìí tó àbálá ìṣù. báwo ni ìyá ṣe máa bí ọmọ tádé tún máa ṣe fíìmù nìkan lèmi ti máa rí yẹn bí kò pọ́ sí. so nǹkan tó ń sọ fún mi sí ni pé ìyá ò lè ṣe ọmọ. kò pọ́ sí bù báwo ni ìyá ṣe máa ru oyún fún odidi oṣù mẹ́sàn-án pẹ̀lú ìrora tó wà nínú inú. tábà tó wà rò báyìí ṣé ó possible ní pé bóyá mọ́ mi ẹ̀ ṣe wọ́n wá ń ṣe ìwọ. alájà wọn náà lè sọ̀rọ̀ bí kò mọ alájà alájà tó ibo wọn lè kú nítorí wa wọn lè kírun ojoojúmọ́ àárọ̀ láàárọ̀ báyà àdúrà ní ká má ti jí báyà alájà má ti bá wọn tó ti ń gbàdúrà fún wa alájà ò lè ṣe irú nǹkan báyà fún wa. èmi náà ti ẹ̀ ń ṣeré ni bò mọ́mì tìbí náà ìyá aládùúgbà ni àtàárọ̀ àtọ̀sán alẹ́ àdúrà mi. ládùúrú gbogbo ìyà tí a jẹ ládùúrú gbogbo àwẹ̀ àti ṣọ́òru tí a ṣe nítorí ọmọ ìgbà tó bá wáyé kí máa má jẹun ọmọ kógun ayé máa kẹ̀yìn wọn síra wọn o. ìyà tí a ń jẹ lórí ọmọ kò kéré. ohun tí a ń faradà lórí ọmọ kò kéré. ogun tí ó sọmọ dọ̀tá abiyamọ. ìjì tí ó sọmọ dọ̀tá abiyamọ. ọlọ́run má jẹ́ kí irú ogun bẹ́ẹ̀ dìde o. ìyà ni wúrà ìyà lálábàárò ọmọ. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Clap for yourselves. And what is a noun? Say after me. A noun is the name of any person. A noun is the name of any person. Louder! A noun is the name of any person, animal, Animal. place, Or things. You say after me. Nǹkan tí bá ti sọ ni kẹ́ sọ. Whatever I say, you say after me. Okay? A noun is a name of any person, animal, place, or things. What is that in your mouth? Stand up. What is it now? Will you remove that rubbish you are putting in your mouth?
What is it now? If you don't know now, you will know later. So what is later? Later. Later is the time. Irọ́ mi lè sìn tá bá mẹ́gbà tá ná. Àwọn parents yẹn á sọ pé a ṣe ń ná yín. Ṣé o deserve ẹgbà báyìí? Dá mi lò. Ṣé o deserve ẹgbà? Mo wò bí pé kí n rọ létí. Now tell me, what is your problem? Ebi pa mi, I'm not eating. Ebi pa mi. I'm hungry. Sit and throw that thing away. Throw it away. Throw it away. Throw it away. 1, 2, louder, 3. Yeah, second it again. Come here. I need to see your parents. On your knees. Drop it. Drop it. I'll tell my mommy. You tell your mommy. You tell your mommy what? That you beat me. I'll tell my mommy that you beat me. Me? Yes. Beat you? Yes. Class. Did I beat him? No, sir. Did I even touch him? No, sir. You are my witness. Now to his house. To your house. Everyone, we are going to his house. And Osilie. Oh yeah, to your house. Everyone, oh yeah, rise. Let's go to his house. Let me welcome you all to this beautiful abode called Comfort Zone. Them carry front, them carry back, them two package. One coup pancake. Ṣé ìgbà tí màá yẹn ní kó la oyún etí àwọn? Ṣé wọ́n ní kó gbé mi ni? Ìbò ṣé èèyàn wí pé kíní yẹn wá spiritual ni? Kí ló wà spiritual? Tó bá wà spiritual wọn náà. Kí ni? Ṣé ṣe fọkàn sí ni? That's the only thing tó ń tu èmi lára. I like you. Okay, that's weird. Are you for real now? Láti ìgbà tí mo ti meet ọmọ ìwà yẹn mi ò fẹ́ róbìnrin kankan. Akínmọ́lẹ̀ lẹ́gùn lọ́kọ́kọ́ gégùn láyé. Bọ́bá àríṣà abẹ ló kọ́kọ́ ta fẹ́ bàdá ni. Ó yẹ kó mọ̀ pọ́nà tó bá láìpẹ́ mi ò kí ń fẹ́ wọn. Àwọn tèmi bá láìpẹ́ mi máa ń fẹ́. Tẹ́ ń bá fẹnu gómì fún yín jẹ lè má jẹ. Ṣùgbọ́n tẹ́ ń bá fẹnu mi sọ̀rọ̀ fún yín tẹ́ bá gbọ́ tẹ́ bá gbà ẹ lọ tèfètèfè mi mo sọ bẹ́ẹ̀ fún yín. Who is your friend, ọkùnrin àbóbìnrin? Báwo lè ṣe máa béèrè bóyá ọkùnrin ni mò ń bá sọ̀rọ̀ àbóbìnrin? Mi ò kí ń ṣọmọ kékeré náà. Ajá ló máa jẹ́nu ẹ̀yìn. This Michael wants to be with you every now and then. So why you now accusing him wrongly now? Ọ̀sán àwọn akúkì náà ni ọbẹ̀ kù. Ó dòdì. Ó sì dúró nìyẹn. Ó dòdì. Ojúkò yẹn kan ojúkò yẹn lélẹ̀. Mi ì ní ibi àfọwọ́ kankan. Wọ́n kìlọ̀ fún ẹ. Ṣàfẹ́tọ̀ mi ni 911. 911 àwọn òṣìṣẹ́. Some of my friends are even doing olóṣó. Tó bá wù àwọn ọ̀rẹ́ ẹ̀ kọ́ máa ṣe lóṣù kọ́ máa ṣe rán sí. Gbogbo tí ẹ̀mí bí kò ní ṣerú ẹ̀. Leave this place for me, George. Èyí ṣe. Ẹni tí mo fi pe Jésù mi rẹ̀ fi láì. Abẹ́gbẹ̀dẹ̀ ilé owó ibi tówó ti ń jáde. Àwọn gẹ̀ẹ́sì ní pé àwọn ò lè wà ń bì kan káwọn ẹgbẹ́ àwọn máa kú káwọn dẹ̀ ṣì wà ń bẹ̀. A lè jọ lọ síbi kankan, we die here. Iṣẹ́ lẹ́nọ̀rù wọ́n dé ta o. Iṣẹ́ lẹ́nọ̀rù wọ́n dé ta o. Ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó. Kí ẹ gbọ́rọ̀ sọ́kọ yín lẹ́nu. Àwí ìgbọ́ yín máa ń pọ̀ jù. Ṣé báwọn bàbá yín láyà ń lé? Ṣorí inú mi kàn ń dùn ní wípé láàrin gbogbo ọkùnrin tó wà láyé Ọlọ́run wò mí ṣùṣù ó fún mi láńgẹ́lì. Ṣé lè lọ? Farabalẹ̀. See, when it comes to my property, when it comes to my woman, I don't joke with them. Ìyàwó mi ló ń lo language ṣe lè iná fún. Kò kí n ṣe call girl. Like ẹni tí máa get married pẹ̀lú some days to come. Why would you even say ṣe lè? Hello, babe. Hello. Ayọ̀mí. Ìdùnnú mi. Kidney mi ọ̀tún. How are you sure? Okay. Fine. Àlàáfíà ni. Báwo ni wọ́n náà ṣó wà okay? Yeah, bolo wa. Yeah, ọ̀dọ̀ mọ́mì mo wà. Ọkọ sáré jáde ńsìn. Oh, ọ̀dọ̀ mọ́mì ló wà. That's fine.
Yeah, èmi náà tiẹ̀ sáré wá sọ́dọ̀ àwọn ọ̀gá mi. A wá sort business kan. As a matter of fact, mi ní lè padà sílé lé ni. Àárọ̀ là ni màá ṣe máa lọlé. So tí n bá dẹ̀ ti délé lọ́la, gbogbo àwọn bills tó kù tó yẹ kí n ti fún ẹ lówó lé lórí yẹn so máa fund ẹ. Yeah, because business náà ni mo wá ṣe ń bí. Love you. Love you. Ó tẹ̀ tó wá bá mi dábàá pé kí n mú ọwọ́ kan. Mo sọ pé ọwọ́ méjì. Mo tó ń ṣẹlẹ̀ ní society nìyẹn tó yẹ pé everybody ti di alájọ tán. Gbogbo wọn ti dolóṣó just because of meet up pẹ̀lú àjọ. I can't do it. Yeah, what's up? Jẹ́ kí n pè ọ́ padà. Yeah. Báwo ni? I'm good. Ṣájọkẹ́ wà lé. Kò sí nílé. But mo pè tó sọ pé òun wà lé. Really? Yes. Ẹni tó bá jẹ́ pé o pè ó dẹ̀ sọ pé òun wà nílé. Why are you asking me Ṣájọkẹ́ wà nílé? You should have jumped up and go and meet her. Thank you. Excuse me. Hello. Àjọkẹ́ ò sí nílé. See, I know you don't really like me. I don't like you at all. Not like I don't really like you. I don't really like you. Like me, like Erara. I can't stand you. But why? Kí ni mo ṣe fún ẹ? Bèrè lọ́wọ́ Google. Okay. Anything tí mi ò bá ṣe fún ẹ because wọ́n ní ẹni tí à ń bá nọ́jà la máa wò a kì í wo ariwo ọjà. I'm sorry. Má bínú pé mo pòwe ẹ. That proverb is for me? Yes, because Àjọkẹ́ mi ni ọjà tí mo wá. Ìwọ ni ariwo tí ó ń disturb. Obviously. You know what? Yeah. I was just playing with you. Àjọkẹ́ wà lókè now. Thank you. Welcome. Once again, I'm so sorry if I've offended you. No big deal. You're just being too rigid. And I'm not cool. Okay, thank you. Is she? Male Coco. God forgive me. It's about to be a movie. Check it. I'm tired of seeing you. Very irritating guy. Oh, they call me Mura. I'm your little mom. Now we're not sure what to Who are you, Taye? No, babe. Who is this? I don't know him. Hey, Mom. Mr. Man. Please. I've been baby to your law. Kill him, what? Hey, who are you, Melo? Who are you? Mr. Man, go outside. Go outside! Go outside! Why? Go till you. Ah! Why you go come back? Show me where Aisha. Ah! Baby, wo ma ko jare. Ah! Irú time wo ni joti. Mi mọ bó ṣe jẹ́. Oh, ẹ ti rí. Kí ló dé, kí ló fa slow mo? Bam. 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 Bam bam. No, now, courtesy demand could make sense, babe. When you wanted to go upstairs, you were asking me questions. And now you have seen what you wanted to see. Why are you not saying anything? Aluwe. Okosikata. Ewawu. Kotolo. Yeah. Very naughty somebody. Joking. I don't like him. I don't like him for anything. Ṣadé ṣe kò rice jẹ́kunjẹ́kun mọ̀. Jẹ́kunjẹ́kun mọ̀ kọ̀ọ̀kan tó ṣe. Báwo ló ṣe máa jẹ́ kálẹ̀ ju ẹ̀ wọlé? Ẹ̀yọ́ lẹ̀ ń ṣílẹ̀kùn. Ìyẹn kò já wọlé bí ẹni pé ó wà ní cloud 9. Ní èmi tẹ̀ tí wà ní cloud 5. Irú rubbish wèrè. Which kind of thing are you? Akíló tó jẹ́ kó wọlé. Ó mọ̀ kí mo lálejò dẹ̀ jẹ́ kó wọlé kò make sense. Really? At all. Really? Yes. Okay. Ó tì mí ní ó dẹ̀ wọlé by force. I'm not supposed to stop him. Irọ́ ló ń pa. Mo mọ̀ pé ó like bọ̀bọ̀ yẹn ni. Tí ọ̀nà ṣíṣe nǹkan tó ṣe fún yẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. I'm telling you. Kí ló ṣẹlẹ̀ gan-an? So, he's coming upstairs. What will he fetch you? Because he's my guy. Kò dẹ̀ yẹ kó rí nǹkan tó rí ó dẹ̀ ti rí ni. Nísìsiyìí tó ti wá ba relationship mi àti ẹ̀jẹ̀ kí ló máa gain? I never wanted the relationship to happen. I need to choose for me. I can choose for you because I'm your friend. You're going astray, baby girl.
You don't love him. Who told you that? Because he's very, very poor. And as you claim that you so much love your bobo, if you truly love him, why are you cheating on him with that brat upstairs? Already, man, get out. Alright. Because the owner will find boy for so him, Mama. She. But today we are looking in. We think come from. We find go here. Oh, shekere ni owó pọ̀. Owó pọ̀, baby girl. Me think we go to King Bab. Call me. Let me finish my job with him. Hello, continue. How many rounds left were by? Ọmọ ìyá mi, ìdí ẹ̀ ti rọ̀ ju bí mo fi ẹlẹ́ lókè lọ. Ah, doggy is a bastard. Ìfẹ́ mo fẹ́ máa rí. Ìfẹ́ dùn, ìfẹ́ tún korò. Ní tèmi o, adùn ìfẹ́ mo fẹ́ máa rí o. Kémi má jẹ́ korò ìfẹ́, torí ìfẹ́ korò bó bá dùn mí. Ó burú jòrò ọ̀fà lọ. Ṣùgbọ́n bí ìfẹ́ bá lè dùn, ó dùn jáfárá òyìn lọ. Èmi ò fẹ́ mọ korò ìfẹ́, adùn ìfẹ́ mo fẹ́ máa rí o. Ìfẹ́. Ẹ ṣe wọn abẹ̀bí pé kí má gbàjọ tèmi. Ṣé mo fi àjọ du èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Ẹ jọ sórí Ọlọ́run, odidi ni máa kó àjọ mi. Ẹ má bẹ̀ mí pé kí kẹ́lòmí. Kí ló dé? Ọ̀sìn ọ̀rẹ́, lóòótọ́ ni ẹ̀yìn àjọ kù. Àbúrò àjòjì sáré nínú ẹ̀yìn. Ẹ̀yin náà dé mọ̀ fájọ káàdá àfihàn àṣírí láàrin ara rẹ̀. Ìjọba kọ́wọ́ ìfún àjèjì tó bá tọ̀sẹ̀ tó bọ̀ kẹ́yìn ìgbà tí nínú. Àsìkò tèmi fúnra mi ní ìdí àjọ mi, òun lélẹ́yìí. Odidi dẹ̀ ni máa gbà, odidi. Ẹ ti gbọ́ mi. Ẹ sọ fún mi rí o. Tọ́lú ní kan bá wà ń bí, màá ṣàlàyé fún wọn. Kí ló dé? Èmi ìdájọ́ kan, ẹ jẹ́ kájọ mi. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kájọ mi. Èmi náà ní nǹkan tó fẹ́ fi ṣe. Mo dẹ̀ fi ṣe nǹkan báyìí ni. Wọ́n á sọ fún mi pé kí n jẹ́ kó di dódò ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ yìí ni wọ́n á kájọ mi. Ọ̀sẹ̀ yìí ni. Bí ìgbà kékèké. Ẹ jọ. Ó mọ ìyá kókó ni. Àgbẹ̀ ṣe wò. Ìyá kókó rèé. Ẹ wá gbà mí. Ìwọ àti sáré jọ ń bọ̀. Owó la bí. Bá a délé. Ṣé o tún yàtọ̀ sí ẹ̀yìn? Tí èyí ní bí tó ti ń bọ̀ mọ́ tó rí lọ́hùn-ún. Ẹ gbà mí o. Báńdélé, ọkọ mi. Kí ló ṣe? Ṣé òun ìyá kókó mọ́ ni ìyá wá sí? Ṣé òun mọ́ ni? Ṣé òun mọ́ ni? Ó ò gbọ́n tí mo sọ ni. Ṣé o ti ṣe tẹ́lẹ̀ ìyàwó rí? Àbó o ṣe nǹkan kan tó ò fẹ́? Àbí nǹkan ti bẹ́ẹ̀ ìjà kó tó wọlé mi? Sọ fún mi ọkọ mi kí ló ṣe rẹ̀? Àbí mi ni? Torí mo ṣe wọlé kì í ṣe òun bí ẹni pé
ṣíìsì ó dáyà já mi bó ṣe ń ṣe yìí wọ́n kúrò lọ. ó wá fẹ́ fi wálẹ̀ ní kó jáde má ṣe wá ṣe bẹ́ẹ̀ fún mi má ṣe bẹ́ẹ̀ sẹ́yìn. kí ló wá ṣe lè wá ṣàṣàlàyé. pàdé mi orí làbí pàdé mi ó dà wọlé mo ní pàdé mi bí kí ló ṣẹlẹ̀ sọ fún mi ṣàbúrò ẹ̀yìn. ọmọ ìṣàlù nígbà tó bá wà lórí síbò ló ń lọ. mo rò títí kò yé mi àbí kí ló lè mú ìyá ìwà àjẹtẹ̀ ìgbà tí o ṣe pọmọ yín pé kí ẹ láì inú ipò tó kù sí inú ọ̀la kí wá ní purpose tí màá mi fi bàjẹ́ ìyẹn ni ò tí ì yé mi. tó bá gbàjẹ́ torí ọmọ wọn nítorí kọ́ ọmọ wọn lè ní ìkẹ́ ẹ̀ láì ní kọ́ lè máa ṣe dáadáa ṣáwa ṣe dáadáa àti kí là ń ṣe ní àyè. wọ́n ní ìyá ta kò wálẹ̀ o. àròjọjọ kíjọ. kí ni purpose ti máa ń kò ṣe pé bóyá a máa ní ìdánwò a máa ní kẹta kò wálẹ̀ ká máa lè rówó ná kí ní rísì tí màá mi fi bàjẹ́ ìyẹn ni ò yé mi o. mo rò kò yé mi o. kí ni kò tí màá mi fi bàjẹ́. àbí abójú ọmọ pọ́n wọn ní kékeré ni màmí ò fi gbà kó sọ pé ojú ọmọ pa wọn kí ni ìdí tí wọ́n fi bàjẹ́. kí ló ṣẹlẹ̀ ló ń ṣe sọ̀rọ̀ mi látara ṣé o wá òkè ṣá. mo ń sọ nǹkan tó dùn mí nínú tó bá ó dẹ̀ ń ṣe ìwọ̀n ń gbin látàárọ̀. ọ̀rẹ́ tí kò ń ṣe fọ́tẹ̀ èmi ni màá blame ara mi ọkọ lọ́run á dojú tì í ní ìlúkú plan pé mo fẹ́ wá bíbá ìdílẹ̀ tí ó bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo sọ nǹkan tó dùn mí o ò lè rí nǹkan kan sọ sí. ṣọ́ ti pẹ́ máa jẹ́ níyà ẹ̀. ṣé bí o gbọ́ lẹ́nu mi sì tí mo sọ pé mo ti confirm bàjẹ́ ní màmí. a ní fẹnu ààrẹ sọ pé mo ti gbà bàjẹ́ níyà mi. bí àjẹ́ ní màmí. mo lè sọ̀rọ̀ sí yìí ṣé bí ìjọ kìíní àná mo ń bá ẹ sọ. mo ní tó bá dé pé èèyàn ti rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan kéèyàn fura ni mo fi ń yẹ kó dẹ̀ pé àwọn àgbà níyà ẹ̀ mo sọ pé ikọ̀ rí bẹ́ẹ̀ o mo sì ní prayer warrior ni wọ́n o ọmọ àgbàdúrà gan ọmọ afọ́dúrà jagun orí òkè méje ló máa ń yọ hallelujah hosanna iye ògo. ó ti ń gan bí báwo ọ̀rọ̀ àtijọ́ yẹn ló ṣe gbé sọ́kàn. èmi ò gbé sọ́kàn bó ṣe sọ́ọ̀sì mo ṣe àtàkẹ́ gbé sọ́kàn fún kíni ṣé o ti wá gbà báyìí. mo ti confirm pé àjẹ́ ni màmí nǹkan kan mo fẹ́ kó ṣe fún mi. wọ́n sọ wípé oṣó ní agbára jàjẹ́ lọ mo fẹ́ gba oṣó wà mí lọ síbi tó ti ń gba oṣó tó bá jẹ́ wípé oṣó ni màá gbà tí màá fi lè make it in life tí màá fi lè takú màmí mo rẹ́dì fẹ́ gba oṣó. ó yàbí mo mọ̀ kọ́ tí mo sọ̀rọ̀ kan ṣe mí o I am ready. tí kò fẹ́ sí ẹ. I am ready. nǹkan ò fẹ́ sí ẹ. kí ni tèmi má kó bọ́ mi ní ọwọ́ bọ́ yìí. wo tó bá wọ̀ kan tó fẹ́ gbà tó bá mọ̀ tó fẹ́ bá tiẹ̀ jẹ́ tó máa níbẹ̀ nìkan yóò mú ẹ tójú bọ́ lé kiri èmi ò mọ̀ kán pa yẹn kò síbi tí mo mọ̀. ṣọ́ọ̀ṣì ni mo lè mú ẹ dé kò lè fàríyà. ẹnìkan tó yẹ ọ̀pù ẹ ni Àjọkẹ́ obìnrin ni Àjọkẹ́ tó súnmọ́ ẹ Àjọkẹ́ obìnrin máa ń rìn kò síbi tí wọ́n rìn dé wọ́n máa tójú bọ́ gbogbo ẹ kiri ní òun máa mọ tó máa mú ẹ dé tó máa fi gbà kó tó fẹ́ gbà èmi ò mọ̀ tó ti ń gbà kankan mi ìdèwà against wọn bọ̀ mi mọ̀ tó ti ń gbà Àjọkẹ́
Àjọkẹ́ tó dárúkọ yẹn o kàn tún rán mi létí ẹ̀kọ́. Kí ló ti ṣàjọkẹ́? Mi plan láti wá sọ́dọ̀ ẹlẹ́ni tẹ́lẹ̀. Ọ̀dọ̀ Àjọkẹ́ ni mo gbéra tí mo lọ. Nígbà tí mo máa dé ọ̀dọ̀ Àjọkẹ́, nǹkan tí mo bá ń bẹ̀ terrible gan. What's that? Wọ́n ń bọ̀rá gé Àjọkẹ́ lọ́wọ́, òun ni mo débẹ̀. Bùrágì. Ojú mi báyìí ni wọ́n ṣe ń ṣá Àjọkẹ́. Wọ́n ń ṣàbáwò ṣó bá àwọn èèyàn jà ní báwo ti ń sọ̀rọ̀ in parables báyìí. Ṣé ọmọ kékeré ni wọ́n ní? Ṣé òun mọ̀ tí wọ́n kọ́ bọ̀rá gé ọkọ̀ ṣáyọ̀ ni? Àní ló ń bá Àjọkẹ́ sùn. Ọkùnrin ẹgbẹ́ mi ó bá olólùfẹ́ mi sùn. Wọ́n bá Àjọkẹ́ sùn. Ó ti mọ̀ kan. Mo tún wá wò ní wípé kí n kúkú gbà nígbà kádàrá nígbà pé kò síbi tá àti kí kẹ́dì yálẹ̀ ilé ẹni láti ń jèkú tí ó ní dòdò bá tún fẹ́ kására. Àjọkẹ́ deny mi ni o, ó ṣe bí ìgbà tí ó mọ̀ mí ni o. Àjọkẹ́ deny mi o. Ládùúrú gbogbo ìyà tí a jẹ, ládùúrú gbogbo àwẹ̀ àti ìṣọ́ òru tí a ṣe nítorí ọmọ. Ìgbà tó bá wáyé kí máa má jẹun ọmọ, kógun ayé máa kẹ̀yìn wọn síra wọn o. Ìyà tí a ń jẹ lórí ọmọ kò kéré. Ohun tí a ń faradà lórí ọmọ kò kéré. Ogun tí ó sọmọ dọ̀tá abiyamọ. Ìjì tí ó sọmọ dọ̀tá abiyamọ. Ọlọ́run má jẹ́ kí irú ogun bẹ́ẹ̀ dìde o. Ìyà ni wúrà, ìyà lálábàárò ọmọ. Mr. Woy, I must say, I see a lot of potentials in you and your credentials are excellent. Yes. In fact, ìròyìn gangan lẹ tọ́ sí ipò tá a fẹ́ fi yín sí. Tá a bá fi lè ní ìròyìn ní ilé iṣẹ́ yìí, ó máa lọ òkè sí ni. I must say congratulations. Sorry, sir. Hello, sir. Mo ṣe ní pé kí n pè yín gan sínsìn ni. In fact, a ti ní candidate tó pójú òṣùwọ̀n fún nǹkan tá a need. Yes, but sir, this man here has a lot of potentials. Okay, sir. Okay. Connection, sir. Connection. Wọ́n ló máa fi padà bàálù ìjẹmọ́ wa lórí. Ẹ ṣé gan ma, mo rí gbogbo ipá tẹ̀ ẹ sá láti àárọ̀ yìí lọ́rọ̀ mi. Ẹ ṣé gan. Ọlọ́run á bá mi perfect gbogbo nǹkan yín mà. Thanks so much. Ọlọ́run á bá mi perfect gbogbo nǹkan tí náà. But èmi náà mo like bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ gbogbo ipá tí mò ń kó pé kẹ́ lè gba position yìí. But I'm so sorry, sir. Àṣẹ ti wá látòkè wípé wọ́n ti fèèyàn sí post àfẹ́fẹ́ yín sí and ojú ẹlẹ́dàá yín dẹ̀ tó. I'm so sorry, sir. Tó bá jẹ́ wà ní káwọ́ mi láti gbà yín sí ipò yín, I won't hesitate, but I'm so sorry, sir. There's nothing I can do to it. Sorry. No problem. So, you can take your file. I'm so sorry, sir. Mọ́mí, àmà rí bọ̀dá mi owó lábí nílé. Ó máa wálé. Ó ti ẹ̀ dẹ́rù bà mí gan. Ẹ ṣe jẹ́ ká wá wọn lọ sọ́dọ̀ rẹ̀ wọn bùrà ṣẹ́gun. Àbí ibẹ̀ náà lọ lè wá. Ibẹ̀ náà sọ fún mi. Since tẹ́tí mọ̀ pé bẹ́ẹ̀ lọ wá, ẹ jẹ́ ká wá wọn débẹ̀. Ká tiẹ̀ lè confirm pé yes, ibi báyìí lọ wá. Owó lè wá. Owó dùn. Ṣé lóòótọ́ ni pé ẹ gbàgbọ́ wípé mo lè fi ẹ̀gbọ́n yín dájọ́? Ṣé
ẹ rò wípé irú ìyá bẹ́ẹ̀ ni mo jẹ. Rárá o, rárá o. Possible o. Àbí sísá mi. Ṣèkà. Èmi. Àbí sísá. What? It's a country, Natasha. I don't know. I'm having a mixed feelings back home. So ẹni tí o bá ti mọ̀ yàn, tí o ní connection, tí o ní bàbá àṣàyàn àbí ìyá àṣàyàn ń gbé kan, kò lè survive. Wọ́n tó ní good result tó ní gbogbo nǹkan. Tá a bá continue báyìí, ìlú yìí ò lè dá títí láéláé. Wọ́n sún mi o. Mi ò ní choice máa padà sí ìdí iṣẹ́ àárọ̀ mi ni. Mo padà sí ìdígbére sópin mi. Àti báyìí sí, mo gbọ́dọ̀ send owó sáwọn family mi. So she send owó sí wọn? They are my responsibility. Fantastic. Àdúrà tó máa bá mi gbà ní pé tọ́lọ́ ṣá continue kó máa pèsè fún mi. Hold on, I'm coming. Who is that? Who is my joy? Hold on, no. Mommy. Ọkọ mi Ọmọọlá, mi ṣàjẹ́. Èmi kọ́ mo ń ṣe ẹ́. Gbogbo tí mo fi gbọ́kàn mi rò láyé mi ni bó ṣe máa dá fún wa àtàwọn àbúrò ẹ̀. Ṣàánú mi máa bọ̀ lé jọ. Àbádélé. Nígbà tí mi ò pa ẹ̀jẹ̀ láti inú oyún. Ṣé ìgbà tó dàgbà tó ìwọ fẹ́ pa ẹ̀jẹ̀? Ìwọ náà láyọ̀ mi. Ìwọ ni mo lè fáwọn àbúrò ẹ̀. Nígbà bá wá pa ẹ̀jẹ̀, ta ló máa sinmi? Ẹrú ò kì í sìn yan. Dákun torí Ọlọ́run. Ojú tí ń tèmi náà. Tẹ́ bá rántí èjì mi, kò yẹ kí n ṣe máa gbélé. Bọ̀dọ̀ òun la fi máa ṣe bẹ́ẹ̀ fún wa. Ọmọ mi wá sílé. Ọmọ Á dáa fún ọmọ àṣẹwọ náà. Nígbà tó bá wá jókòó sí ní ayé kú ni mo ń sọ̀rọ̀. Ṣàánú mi máa bọ̀ lé. Bá gbé báyìí ìdájọ́ máa lọ. Ìdájọ́ máa lọ bá délé. Kí ló fẹ́ sọ wá lọ ṣàlàyé ńlé? Ẹ máa ṣàlàyé ńlé. How great is better than káàtì máa dúpẹ́? At least òun jáde ní àárọ̀ padà ní ọ̀sán. O lè mọ bí náà mi ṣe ń dùn. Nínú tèmi gan dùn. Pé mo tẹ̀ fẹ́ máa jáde láàárọ̀ kí èmi náà máa padà sílé lọ́sàn-án àfihàn ní abẹ́ bẹ́ẹ̀ yẹn náà just in case. Ẹbí mi náà ṣe rò ní. Mo wà náà aṣọ yìí. Bàbá olówó. Ìwọ ló rò bẹ́ẹ̀. Owó ṣe jẹ́jẹ́ o. Ṣe jẹ́jẹ́ o. Mi ti ẹ̀ dùn fún tí ẹ bẹ́tà. Oríyàn ní àtàwọn òṣì kan báyìí. Kò fẹ́ ṣe kankan ṣe. Kó sùn kò jí kó máa wẹ́ tó máa fún olówó ni. Mi ò ní TV. Mr. Ware. Ma. Ẹ dẹ̀ fi pé ẹ lè bá wa ṣiṣẹ́. Má ṣe má ṣe. Ma, mo ti dààmú lórí ọ̀rọ̀ pé à ń wáṣẹ́ kiri ma. Ẹ máa ṣe. Má ṣe ma. Voluntary job leléyìí. Kò sówó lórí ẹ̀. Gbá tí máa dẹ̀ go through gbogbo credentials yìí tí mo rí ń bẹ̀. Ó pọ̀ ju nǹkan tẹ́lẹ̀ fẹ́ bá wa ṣe lọ. Ma, I'm ready to do any kind of job. Ṣé rí gbogbo iṣẹ́ tí mo rí ma, nǹkan tí wọ́n fi máa ń já mi, òun ni wípé mi ò ní working experience. So tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín bíbá, tí bá tiẹ̀ máa kó lọ́dọ̀ yín lọ síbòmí, èmi náà tẹ̀lé máa sọ wípé mo ti ní 2 years, 3 years, 4 years or 5 years working experience. Mo dẹ̀ promise yín mà wípé tí mo bá máa lọ, màá make sure wípé mo ti fún yín ní notice ahead.
màá dẹ̀ tún build relationship pẹ̀lú yín. Mo wá ń bí o, mi ò wá ń bí o, ẹ lè pè mí fún any assistance ma. That means pé ẹni tí tàbá tiẹ̀ fún yín bí kẹ̀kọ́ ṣáà máa fẹ́rẹ̀ bí lọ lẹ́nu. I am ready ma, òun gangan ni ẹ. I'm ready to do any kind of job ma, any kind. Mr. Oweye. Ma. Ìyá yín kọ́. Your mother. Màmí wà ní. Mo fẹ́ rí ìyá yín. Dandan ni pé kí n fojú kan ìyá yín. Ládùúrú gbogbo ìyà tí a jẹ. Ládùúrú gbogbo àwẹ̀ àti ṣọ́ òru tí a ṣe nítorí ọmọ. Ìgbà tó bá wáyé kí máa má jẹun ọmọ, ogun ayé máa kẹ̀yìn wọn síra wọn o. Ìyà tí a ń jẹ òun tí a ń faradà lórí ọmọ kò kéré. Ó ti wà lákọsílẹ̀ pé oore tí ìyá Owólabí ṣe òun ni ó mú kádàrá àkọsílẹ̀ Owólabí tí ó mú wá sí ìmúṣẹ. Dọ́tà abiyamọ Ọlọ́run máa jẹ́ irú ogun bẹ́ẹ̀ dìde. Owólabí, ṣé kí n bẹ̀rẹ̀ wípé kí n sọ fún ẹ pé ojú mi ó ti dojú ẹ báyìí? Nǹkan tó bá ti sọ náà nìyí. Because nǹkan tí mo try láti sọ àti ìlú pé next week ni mo ti state. Ẹ sọ bẹ́ẹ̀ ma. Àtijọ́ sọ. Mo wá fẹ́ sọ fún ẹ pé gbogbo company MAB Homes and Properties ní Nàìjíríà ó dọ̀wọ́ Ọlọ́run. Everything, gbogbo branches MABs tó wà ní Nàìjíríà mo handle rẹ̀ mo fún ẹ. Wọ́n náà mọ̀ pé kí lọ bá family náà ṣe kó. Bẹ́ẹ̀ni. Ma, mo ń promise yín wípé mi ò ní disappoint yín ma. It's not even a promise. Mo mọ̀ pé o ò ní disappoint me. Torí mo rí gbogbo akitiyan ẹ látọjọ́ ẹ. And aside that, we are family. Mo tún promise yín lẹ́ẹ̀kan sí pé ẹ máa wà proud of me ma. Oh, glory to God. Thank you ma. Everything. Then next week tí bá ti lọ wàá move sí ilé tọ̀dọ̀ mi yẹn ti di tiẹ̀ náà nìyẹn. Thank you ma. Thank you ma. Everything. Mo ní little secret kan láàrin mi àti ẹ kí tó lọ next week. A máa surprise mommy. Mo ti bá wọn ṣe ibìkan kékeré tó jẹ́ létí wọn. So ní need láti move yẹn pẹ̀lú ẹ̀. Adépéjú. Ẹ ti kọ́lé fún ìyá Owólabí. Fún mọ́mì wa, fún mọ́mì Mama P àti ìyá Owólabí. No. A kì í dúpẹ́ ara ẹni náà. Ìyá ti wá ní oúnjẹ ọmọ yìí. I'm so grateful. Thank you. Oh, I'm so happy for you. Thank you. Lóòótọ́ ni wọ́n sọ pé àdùn báyìí ni wọ́n máa ń gbẹ̀yìn fún. Àpò ìgbà dùn tí wọ́n gbẹ̀yìn wáyé báyìí. Lórí mo máa ń bẹ sọ nígbà yìí pé ìgbìyànjú ni má ti kó sùn. Don't get into depression. Don't be too bothered. Ọ̀nà táyé ọpẹ́ gbà yọ pọ̀ lé ayé mi o. Tí mo bá sọ wípé àyè ọpẹ́ ò yọ, mo ti ẹ̀ ya abára mo rí jẹ ẹ̀dá ni. I'm happy for you. Ó dàbí ìgbà tá a bá sọ wípé Messiah wá sínú ilé ayé èèyàn, bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. Kò kí ń ṣe nǹkan tó ń rí nìkan ló ṣe o. Ó ti kọ́lé fún màmí. Owó tí ò ń ṣeré ni. Honestly. Ó kọ́lé fún wọn sí ẹ. Bẹ́ẹ̀ni. Wow. Kábíyèsí rẹ̀ lọ. That's a good news. Ṣé nǹkan tó máa ń sọ ni? Kíyàn ṣáà máa ṣe dáadáa. Kíyàn máa ṣàánú.
because gbogbo nǹkan tí èèyàn bá ṣe there is always a payday. Oore tí màmá ṣe lọ́dún tó ti kọjá wọ́n ṣe wá jèrè ní ìsinyìí. Ẹ̀yin ọmọ lè wá ń jèrè, especially you. That's why I tell people gbogbo nǹkan tó bá ṣe tó bá jẹ́ ọmọ ṣe help you ni máa ṣe. Tí wò bá kéré ọmọ tó bí á kéré àbọ̀mọ́ kẹta àbí wọn kẹta. I'm happy for you from the depth of my heart. Mi dùn fún ẹ gan torí mo mọ̀ nǹkan tó ti go through. Àwọn tí mo ṣoore kò pè mí ló ní ọwọ́ kan kánú ni bẹ́ẹ̀ ni. Kò dáa sọ ni mo ní ká ṣáà máa gbìyànjú ẹ̀dá àbó iṣẹ́ ìkéré táwọn kọ́ ni kò bẹ̀rẹ̀ pé for the main time tó fi máa rí big one iṣẹ́ ló wá bí ló bí ayọ̀ ló bí dùn sínú ayé ẹ̀ báyìí. Ó bí èlò tí wọ́n ní ẹ̀yin oníyànjú lọ́lọ́run bá wà. You can see that again. Inú mi dùn fún ẹ gan-an. Inú mi dùn fún ẹ gan-an. Inú mi dùn fún ẹ gan-an. Eré náà dẹ̀ kárí fún gbogbo wa. Àmì kárí fún gbogbo wa. gbìyànjú gan-an. Àmì náà ṣe díẹ̀. Ó ti ẹ̀ pé kò send owó sàkáǹtì. Àrùgbà tí bàbá yóò fọ́ wá ètò béèrè jẹ́ kí n fi surprise ẹ̀. Àríṣeyọrí kan. Bẹ̀bẹ̀ tó lọ́rẹ́ mi ó padà bẹ́ẹ̀. Ó gba aṣọ ìwé ń dán yìí. Ó ti ẹ̀ kó send kó sí mi. Àlàyé mo ní plan fún ẹ. Lọ́dún wo? Àwọn mìíràn ní sùúrù ṣùgbọ́n wọ́n ti tàpá sí òbí wọn láti àpẹẹrẹ àlá tí a ń lá ìrírí tí a ń rí lójú àlá ńlọ́sọ̀ ìyá wọn dọ̀tá wọn. Bẹ́ẹ̀ ni a fi ń gbé ìgbésẹ̀ tí ń tako kádàrá. Àwọn ẹni bí gbé àwọ̀ ìyá Owólabí wọ̀ kí wọ́n fi lè kọ ẹ̀yìn ìyá Owólabí àti Owólabí síra wọn kó Owólabí lè máa rò pé ìyá rẹ̀ gangan lọ̀tá rẹ̀. Káwọn ẹni ẹbí kí wọ́n lè ráyè ṣiṣẹ́ ọwọ́ wọn kó Owólabí má débi tí àsìkò àti kádàrá rẹ̀ rọ̀ mọ́. Púpọ̀ ènìyàn nírú eléyìí ṣẹlẹ̀ sí tí ó jẹ́ pé wọ́n ti tàpá sí ìyá wọn ní èyí tó jẹ́ pé ó ṣe àkóbá fún ìpín kádàrá wọn. Lóòótọ́ àdániwáyé ti dá gbogbo wa pé àmọ́ kálukú òun ló yan ìpín kádàrá tiwọn. Àsìkò ló yàtọ̀, sùúrù wá jọba lórí gbogbo wọn. Ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò ní sùúrù láti dúró de ìpín kádàrá wọn àti àsìkò. Ipa òbí ṣe pàtàkì nínú gbogbo ìpín kádàrá ẹ̀dá. Ìwúre àti ìwà òbí ó ṣe pàtàkì lórí ọmọ, ó ṣe kókó. Gbogbo èyí ó dàbí àjọ tí àwọn òbí ń dá sílẹ̀ fún àwọn ọmọ wọn láti kó torí gbà tá a bá fi wíkà láàfin sán. Ẹ jẹ́ ká gbin èso rere sílẹ̀ lónìí torí tó bá dọ̀la káwọn ọmọ wa kí wọ́n lè rí èso rere ká lẹ́yìn wá ọ̀la. Ire o. Àmín. Ànọ́ọ̀lù. Ẹ dìde jókòó. Bàmí lẹ́nu bàbá yìí ẹ ṣáà mọ̀. Àmín, ẹ jẹ́ kó kó lórí ẹbí tiwa o. Bàmí ẹ̀rọ pẹ̀lú omi. Ẹ dìde jókòó. Láì pòtíṣàn yẹn jẹ́ tún wà báyìí. Ṣẹ́rí bọ́dà mi bẹ́ẹ̀ wò mí orúkọ tèmi ní Àmàlà. Ẹ ṣáà mọ̀ ìṣẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wù mí mo kárì gan-an. Wàláì. Aláwàlá mo kárì gan-an. Mo ṣe ń wò mí mo ti nílé tó márùn-ún lórí. Aláàbùkọ́ tó wá ṣẹlẹ̀ ní pé Àmàlà kí ń parọ́ wàláì tààlà ìsúnmọ́ bíi là. Because bó ṣe rí wàá rí pòórá wọ̀ ìyá lára ẹ̀ ó dẹ̀ rí ibi tí ìwọ náà wọ̀ ọ́. Ìyá ẹ̀ náà mọ̀ gbogbo sáwọ́ ìyá ẹ̀ lára. Ìyá yín lẹjọ́ fi ń ta yín, ìyá ẹ̀ náà mọ̀. Àsọ̀rọ̀. Ibi tó fẹ́ sọ ẹrù ká, báwo ló ṣe fẹ́ tọ́jú àbúrò mi? Nga máa já mi ṣọ́ọ̀bù tó sẹ́ẹ̀fù máa jà pọ̀. Ọlọ́run láti plan ẹ̀ gangan nìyẹn wá já mi sẹ́ẹ̀fù fún mi pápápápá. Ó wá bọ́dá mi plan ẹ̀ ti wà lẹ̀ gangan ni o kò ń ṣe dẹ̀nsẹ́dẹ̀ ṣe o. Àbí kò sí nǹkan kan tó ṣe é lọ́rùn because mo rí pé ó ń ṣe báyìí. Àbúrò mi ràǹsọ́àgì ni ọlọ́run gbọ́dọ̀ yìí kò jẹ́ ẹnu ẹ̀ gangan nìyẹn o. So bó ṣe wá wà yín sìn báyìí sìn mo máa ṣe gbogbo promise tí mo gbogbo nǹkan tí mo sọ mo máa make sure pé mo fulfill ẹ̀. Wọn tẹ bí ìyá ìdàgbò máa ń ṣe. Ṣẹ́gẹ̀t so màá rí àwọn tó kù fún wa ní bàbá so màá dẹ̀ jábọ̀ fún yín. Bàbá mi ìbílẹ̀ fẹ́ wọlé gangan nìyẹn. Bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bàbá mi thank you very much thank you I really appreciate. Èjìká ni iye kan ní. Bàbá rẹ̀ ní kojúlé o àtẹ̀ràmọ́ṣẹ́ ọwọ́ ni.
bẹ́ẹ̀ni bá dákẹ́ tara ló bá dákẹ́ à lè dákẹ́ mọ́ o. ọ̀rọ̀ okòwò làwa bá wá sílẹ̀ ó yìí ṣe wàyà ajẹ́lẹ̀ sọ pé kí n sọ fún gbogbo yín pé tí ẹ bá lè ṣe gbogbo ẹ̀ báyìí bọ́ sí gbogbo yín yanyan látọ̀jú. dandan ni kí èròǹgbà tí yín náà ò ṣẹ bẹ́yìn bá ti lè sọwọ́ kúrúrú sáwà dandan ni káwa ṣe ń tẹ́ fẹ́. What are they saying? Tell them we are here for a serious business. ẹ wo ẹ jẹ́ ká dé dùn mọ́ lọ́mọ bá dé. ẹ má ti ẹ jẹ́ kan wá ṣàgbékalẹ̀ béèrè. ó mọ̀ wá dúdú sí mi o àwa àjòyè àwa lẹ́nu nínú ọ̀rọ̀ àfin. a ò gbúdọ̀ já àwọn èèyàn wa tó wà ní àgọ́ ọlọ́pàá kulẹ̀. bẹ́ẹ̀ni. títí tí wọ́n ò fi wọ́n sílẹ̀. bẹ́ẹ̀ni. àwa náà ti wá ṣetán báyìí láti má jẹ́ kí ara ò ní wá mọ́ torí wọn ò lè máa fi ara ní àwọn ará ìlú. bá sọ láàbí ni kò ní bọ́ sí. kò tọ́pẹ́ àwa ló yà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan torí pé ẹ̀yin náà ti ń ṣe dáadáa ẹ ti ń máwọn àdéhùn yìí ṣe díẹ̀díẹ̀. èmi ọ̀dàlẹ̀ àbí wọ́n gan-an lè yẹn pé ọ̀dàlẹ̀ fẹ́. lórí gbogbo ìmọ̀ ẹlẹ́tẹ̀ ń ṣe yìí kò bẹ́ẹ̀ mi lára mu o ó yẹra mi ẹ jára mọ́ṣẹ́. kábíyèsí ohun tí àwa rò tá a fi ṣe ń tá a ṣe òun ni pé a wò pé lórí nǹkan kéékèèké báwọn wọ̀nyí ká mọ́ dà yín láàmú. gírígbò ẹjẹ wọn mọ̀ la. ọyá dúró bẹ́ẹ̀ gbogbo pátá kọjá lù kẹ́ ìdálẹ̀ kíá. ọmọdé ò ti dárúkọ wa ọ̀ká ti fún ọjẹ́já tètè mọ́ sá lọ. nígbà o a ò ní gbà a ò ní gbà o a ò ní gbà ẹ fi gbọ́lágùn sílẹ̀ a ò ní. arábìnrin kojú ìjà sáwọn ọlọ́pàá kí ni gbénu rẹ̀ gan. ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀. ẹ dúró bẹ́ẹ̀ níbi ilẹ̀ wa jẹ́ ti gbìmọ̀ ọ̀tẹ̀. àwọn òfin mú yín ẹ gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ o. And what do you think is the problem of Ajeromi? Coming soon to rule your screen, Ajeromi. Ọlọ́run tún fẹ́ ìka ní ẹ̀yìn Ọlọ́run. Àǹtí mi ẹ jọ. Torí tó o bá jẹ́ káwọn ní máa jẹ́ kí n máa jìyà báyìí. Ó dẹ̀ lọ́lọ́run ṣọba ìka. Ìka lọ́lọ́run. Plus Jesus minus Satan. Amen. Ìwọ ni lónìí ìwọ ni lánàá bí ọgbà àkọ́kọ́ jẹ́ èmi sí ọ ni. ẹ̀yin ẹ fẹ́ yàwó wá sínú ilé kẹ́ wá wò bí a máa ṣiṣẹ́ mọ́. Wá, kí ló dé tí wọ́n náwó sí mi? What exactly do you want from me? Since you want to know what exactly I want, nothing serious, just this. ẹ̀yin lẹ́ni kí lọ́wọ́ mọ̀dọ̀ wá o dúpẹ́ lórúkọ ẹ̀. Kí ló ṣe kó rẹ dé? I'ma need 8 million naira for surgery. Open your eyes! So Dúpẹ́ ti bímọ ni. Ní gbogbo ojú gbà mí tí èpo ẹ̀ ṣá. Kí ló fẹ́ máa tẹ̀ ojú mẹ́? Ojú bá fẹ́ máa tẹ̀ máa fi sílẹ̀ bọ ojú ẹ̀ and do whatever we have to do. I think I'm in love. I would love to marry you. Are you joking? Marry who? Mo ti ready láti marry. Mo Dúpẹ́ ni mo fẹ́ fẹ́. Ó ti jẹ́ pé Mo Dúpẹ́ tó ń wo èmi ló mú wọn náà. It's not possible. You are mixing your guilt with emotion. What did they want you to do? Bayo, guilt is different from love. You don't love me. Ìyà ò bá kọ́lọ̀ mi mú, òṣì ò bá kọ́lọ̀ mi mú. Ìgbà wo la pínrẹ́ dọ̀dọ̀? Ìgbà wo làwa náà máa kalẹ̀ lọ?